Aláròyé máa wí o. èyí lẹni tí ààrẹ tinubu fi rọ́pò adélábù mínísítà fọ́rọ̀ iná àti ohun àmúṣagbára. ààrẹ orílẹ̀-èdè yìí aṣíwájú bọ́lá ahmed tinubu ti fa joseph ọlásùnkànmí tégbé kalẹ̀ gẹ́gẹ́ bíi mínísítà fọ́rọ̀ iná mọ̀nàmọ́ná àti ohun àmúṣagbára. ààrẹ ṣe eléyìí lẹ́yìn tí ẹni tó dipò náà mú tẹ́lẹ̀ adébáyò adélábù kọ̀wé fipò sílẹ̀ láti dupò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lásìkò ìbò ọdún 2027 tó ń bọ̀ yìí. ìyanu tó wà nínú ọ̀rọ̀ yìí ni wípé ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ náà ní tégbé tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ fà kalẹ̀ láti rọ́pò adélábù yìí. báyọ̀ ọ̀nànúgà tí ṣe agbẹnusọ ààrẹ ló fọ̀rọ̀ yìí lédè tó sì ní lẹ́yìn tí ààrẹ ti yan ẹni yìí tán yóò déwájú ilé-ìgbìmọ̀ asòfin kí wọ́n lè fọwọ́ sí i. ó ní wọ́n ti ránṣẹ́ sáwọn asòfin lórí ẹni tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ yàn kí wọ́n lè ṣèwádìí àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún un ní ìbámu pẹ̀lú bí òfin ṣe là á kalẹ̀. tégbé tóun náà wá láti ìpínlẹ̀ ọ̀yọ́ bí ẹni tó fipò sílẹ̀ fún yìí jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa ètò ọrọ̀ ajé pẹ̀lú ìrírí tó lé ní ọdún márùndínlógójì láwọn iléeṣẹ́ ìjọba àti ti àdáni. ó ti dipò ọ̀gá mú rí. bẹ́ẹ̀ ló wà nípò olórí àwọn olùdámọ̀ràn níléeṣẹ́ KPMG Africa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìdarí àti àtúnṣe míì níléeṣẹ́ ọ̀hún. bákan náà ni ọkùnrin yìí ti jẹ́ olùdámọ̀ràn fáwọn iléeṣẹ́ pàtàkì lẹ́ka ti ìjọba àti àdáni lórí okòwò àtúnṣe àtàwọn iléeṣẹ́ míì. kó tó di wípé ìjọba kéde orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí mínísítà tuntun fọ́rọ̀ ohun àmúṣagbára òun ni ọ̀gá àgbà fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àjọṣepọ̀ láàrin ilẹ̀ nàìjíríà àti China Nigeria-China Strategic Partnership NCSP tí ojúṣe wọn jẹ mọ́ bí wọn yóò ṣe máa ṣètò ìrónilágbára àti ìdàgbàsókè fún àjọṣepọ̀ tó dánmọ́rán láàrin àwọn èèyàn ilẹ̀ China àti Nàìjíríà. bákan náà ni wọ́n sọ wípé ọ̀gbẹ́ni tégbé ní ìrírí pẹ̀lú àjọṣepọ̀ rẹ̀ nílé iṣẹ́ ohun àmúṣagbára ṣáájú àsìkò yìí pàápàá lórí bí wọ́n ṣe ń ṣètò àtúnṣe pẹ̀lú àwọn ilé iṣẹ́ ìjọba bí èyí tó ń rí sí bí iná mọ̀nàmọ́ná ṣe ń ṣiṣẹ́ sí Nigeria Electricity Regulatory Commission (NEC) àti Nigerian Bulk Electricity Trading Company (NBET). ọ̀nànúgà sọ síwájú sí wípé ìgbàgbọ́ ìjọba ni wípé yíyàn tí wọ́n yàn sípò yìí yóò túbọ̀ rọ akitiyan ìjọba alágbára láti ṣe gbogbo àtúnṣe tó yẹ lẹ́ka iléeṣẹ́ mọ̀nàmọ́ná tí kò fi ní sí wípé òpó ńlá tó ń gbé iná kiri ń dàwó ní gbogbo ìgbà tí yóò sì ti bẹ̀ mú àwọn oníléeṣẹ́ ńláńlá wọlé wá bá Nàìjíríà dòwò pọ̀ ní ìbámu pẹ̀lú ètò ìrètí ọ̀tun Renewed Hope Agenda ti ìjọba Tinubu. ohun tí ààrẹ ń retí ni wípé mínísítà tuntun lẹ́yìn tí wọ́n bá buwọ́lu ìyànsípò rẹ̀ tán yóò lo gbogbo ìrírí àti ìmọ̀ rẹ̀ láti mú àmúgbòòrò bá ọ̀rọ̀ iná fáwọn ọmọ Nàìjíríà. ká rántí pé ó ti ń lọ bí ọdún méjì báyìí tí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná Nàìjíríà ti ń ṣe mọ̀nàmọ́ná pẹ̀lú bí òpó ńlá tó ń gbé iná kiri tí wọ́n ń pè ní National Grid ṣe ń fìgbà gbogbo wó tó sì ń ṣàkóbá fún bí aráàlú ṣe ń ríná lò sí ìyànsípò tégbé yìí ló wáyé lásìkò táwọn ọmọ Nàìjíríà ń pariwo lórí ọ̀rọ̀ iná tí kò ṣe dáadáa jákèjádò orílẹ̀-èdè yìí tí wọ́n sì nígbàgbọ́ wípé àsìkò mínísítà tuntun yìí yóò mú yàtọ̀ rere wá lẹ́ka yìí. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.